kí gbogbo àwọn olólùfẹ́ wa kárí ayé ibi tí ẹ ti ń wo tẹlifíṣàn Ojútólé àti ibi tí atẹ́gùn ìkànnì yìí fẹ́ dé lónìí àti bàlọ́dún màmá wa Yeye Osunronke Olomitutu ẹ wà ní Gbolómù nípìnlẹ̀ Èkó ká tó lọ Yèyé ẹ bá káwọn aráalé. mo kí gbogbo ojú tó ń wò mí báyìí pé happy new year o ẹ kújọ́ mẹ́ta àdúrà gbogbo wa gbà o inú wa dùn ọkọ wa balẹ̀ ọdún yìí ọdún ìṣerere wa ni. bẹ́ẹ̀ ni ọdún ayọ̀ gbogbo wa rèé ọdún ayọ̀ tèmi rèé ìwọ náà ń kọ́ ìdíyà àpémọ́ra là á pe tèmi dire. ayọ̀ lóyún gbogbo ọ̀rọ̀ wa máa já sí báyìí aburú ọdún yìí kò ní kọ gbogbo wa o ire ọdún yìí ló máa jẹ́ ti gbogbo wa báyìí ilé ayé kò ní yọ̀ wá o àìsítabọ̀ kò ní bà wá ẹlẹ́ṣọ̀nù wa ń bọ̀ yìí báyìí àní rí bíbẹ̀ o ire ibẹ̀ ló máa tó wa lọ́wọ́ o ó ti rí bẹ́ẹ̀ kò yí padà. tó àbàwọn èṣù bẹ́ẹ̀ ni Elédùmarè àgbà àwọn aláṣẹ wọn á fàṣẹ sí i àmọ́ àti wọn lọ́dún tuntun àsìkò tó yẹ ká kíyèsára rèé torí pé tí wọ́n fẹ́ là lọ́dún yìí ó bẹ̀rẹ̀ gbé ìgbésẹ̀ akin ní ìbẹ̀rẹ̀ ọdún. Yèyé kí ni ìgbàgbọ́ kí náà ń pè ní ìgbàgbọ́. ẹ ṣe olóòtú nígbà tí èèyàn bá béèrè sọ̀rọ̀ ààrẹ tó bá ní ọ̀dáfà fún ní ìsìn tó ní kó borí kó bọ ẹgbẹ́ ẹlòmíà náwó iyebíye tí ó bá ní ìgbàgbọ́ nínú ẹ̀ àdúrà ò lè gbà ṣùgbàgbọ́ ni ó ṣe kókó jù gbogbo nǹkan tí wọ́n bá ní kéèyàn ṣe láyé kó ní ìgbàgbọ́ nínú ẹ̀ ìgbàgbọ́ ló máa ń jẹ́ kí àdúrà gbà nítorí wọ́n tó ti san owó tó fẹ́ lọ ṣiṣẹ́ owó iyebíye mú ìgbàgbọ́ ẹ̀ dání ìgbàgbọ́ ló ń jẹ́ kádùrà kó gbà bẹ́ẹ̀ ló ṣe rí torí bá ṣe wọ inú ọdún tuntun yìí wọ́n á dáfá pé kẹ́lòmíì kò borí kẹ́lòmíì kò bọ ẹgbẹ́ kẹ́lòmíì kò bẹ èṣù kó bọ Ògún ṣùgbọ́n tí ò bá sí gbàgbọ́ náà ẹ̀ gbogbo owó yẹn ajá sásán wọ́n á ní kẹ́lòmíì kò bọ òkú ọ̀run nígbà tí ò bá ti ní gbàgbọ́ bẹ́ẹ̀ pé wọ́n kàn sọ pé kéèyàn bó kọ ọ̀run tó bá mú ìgbàgbọ́ sí owó èsì owó ni o torí àdúrà ò lè gbà torí pé kíni ìgbàgbọ́ òun pẹ̀lú àdúrà ló jọ ń ṣiṣẹ́ pọ̀ ìgbàgbọ́ wa ni kó má rọ̀ mọ́ ogun nǹkan tá a bá ṣe bó ṣe rí nìyẹn lótú. so tí ìbá ti nígbàgbọ́ kódà kan fi odidi màálù. kódà kan fi odidi màálù bọ̀rí kò lè jẹ́ nítorí kò ní ìgbàgbọ́ ń bẹ̀ torí gbogbo nǹkan láyé kéèyàn mú ìgbàgbọ́ ìdání tó bá ní fẹ́ ṣe nǹkan kan báyìí ipò ní sára kan yọ sí wọn lé wọn ni o àbójáde sọ̀rọ̀ ààrẹ kó mú ìgbàgbọ́ ìdání ṣùgbọ́n tí ọkọ ẹ bá ti ṣe iyèméjì àdìpọ̀ màmá sanwó níná ni ìgbàgbọ́ ṣe pàtàkì jù ó ṣe kókó lórí ọ̀rọ̀ ìgbésí ayé ọmọ ẹ̀dá. sọ àìnígbàgbọ́ àwọn àdánwò lè mú báyàn. ẹ ṣe olóòtú ṣáárí àìnígbàgbọ́ ó máa ń jẹ́ kéèyàn fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣòfò dànù nítorí gbogbo nǹkan láyè àìnígbàgbọ́ àìlákàsí ó máa ń jẹ́ kéèyàn bọ́ sínú ọ̀fìn ayé nígbà tí ó bá ti nígbàgbọ́ á mú iyebíye á fi ṣiṣẹ́ ẹlòmíì lè lóun dẹrù ọkọ̀ ọ̀run òun dẹrù ẹgbẹ́ ṣùgbọ́n nígbà tí ó sì gbàgbọ́ ń bẹ́ẹ̀ ńkọ́ àdúrà ò lè gbà á máa ní mo dẹrù ọkọ̀ òun lẹ́ẹ̀kínní mo ṣe lẹ́ẹ̀kejì mo ṣe lẹ́ẹ̀kẹta òun ò rí gbígbàdúrà ìgbàgbọ́ ọ̀rọ̀ ọmọ ẹ àwọn tó ń ṣe fún ẹ òun ṣe iyèméjì báwo ni àdúrà ṣe fẹ́ gbà ìdí ènìyàn lótú. ayọ́kẹ́ bó ṣe wà nínú ẹ̀sìn ìgbàgbọ́ wọn á béèrè wọn á ní so onígbàgbọ́ bá dé mùsùlùmí náà bá sọ wọn ní àdúrà tó ṣe onígbàgbọ́ ayọ́kẹ́ bẹ́ẹ̀ náà ló sì wà nínú ẹ̀sìn àbáláyé náà. ẹ ṣe olóòtú ọlọ́run mi ẹyọ kan ṣo ni ọ̀nà tó ní kálukú ń bá pè ló yàtọ̀tọ̀ àti kìrìsìtẹ́nì o àti mùsùlùmí o àti ìṣẹ̀ṣe o gbogbo wa náà ẹyọ kan ni kò sẹ́ni tó lè lóun ní ọlọ́run mi lẹ́yìn elédùà ọba mi òkè. àti wà nínú tuntun báyìí àti wà nínú oṣù January ìmọ̀ràn lẹ fẹ́ gba àwọn èèyàn pàápàá àwọn olólùfẹ́ Ojútólé bá a ṣe ń wọlé tuntun kí ni kí wọ́n ṣe kí ni kí wọ́n má ṣe kí ni kí wọ́n sá fún. ẹ ṣe olóòtú bá ṣe wọ́n náà ọdún tuntun yìí kó ní kálukú kó bá ọmọ ẹ̀ sòótọ́ ọ̀rọ̀ nítorí pé kí ni ẹlẹ́ṣọ̀ tó bọ́ yìí ìtàjẹ̀sílẹ̀ máa pọ̀ kó ní kálukú kó pọ̀ mẹ́ níbi tó ti ń gbọ́ kọ́mọ náà jẹ́ nígbàgbọ́ nínú nǹkan tí ìyẹn bàbá sọ kó gbọ́ torí pé bá ṣe wọ́n náà ọdún tuntun yìí oore pọ̀ ń bẹ gan ibi dẹ̀ wà ń bẹ o lẹ́yìn pé kọ́mọ oníkálukú kó gbọ́rọ̀ sóbi ẹ̀ lẹ́nu gbogbo nǹkan láyé ìkọ́dẹ̀ nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ ìpẹ́ nǹkan tí ìyẹn ni kò má ṣe yìí o tó o bá ṣe o ò ní jẹ̀bi o ṣùgbọ́n ọmọ tó yẹ ni pé ibẹ̀ yẹn wọ́n ní òdà kankan nígbà tí ò ní gbàgbọ́ bẹ́ẹ̀ tó gba bẹ̀ lọ torí kú ye àwọn náà máa jẹ sá máa jẹ yẹ lọ́rùn pé ìyá mi dẹ̀ sọ pé kí n má ṣe nǹkan báyìí o gbogbo nǹkan ní ọdún táwa wọ̀ yìí ọdún ayọ̀ ló máa já sí ọdún ìdùnnú ọdún ìṣelógo òun ló máa jẹ́ nínú ọdún yìí bó ti lè wù tó kí aburú pọ̀ ń bẹ̀ tó ire bẹ̀ ló máa torí kọ̀ọ̀kan gbogbo Ojútólé tó ń wò mí àti gbogbo àgbà ńlá ayé bẹ́ẹ̀ ló máa rí kò ní sí kò ní yẹ aríbi àṣẹ bẹ́ẹ̀ tó sábà wọ́n èṣù. àṣẹ
ọ̀rẹ́ ti pẹ́ lẹ́nu yèyé wa Yeye Osunronke Olomitutu tí wọ́n wà ní igbagbo ní ìlú Ìkòròdú nípínlẹ̀ Èkó. Yèyé fún àwọn tó wá fẹ́ pè tó fẹ́ béèrè ọ̀rọ̀ kàtà méjì lọ́wọ́ yín tàbí wọ́n tẹ̀ fẹ́ borí tí wọ́n fẹ́ bọ́ ní wọ́n fẹ́ bẹ́ lẹ́dàá wọn sọ̀rọ̀ náà bá wọn lè pè é sí. Ẹ ṣé olóòtú, tẹlifóònù nọ́mbà mi ni 070 31 90 96 37, ẹlẹ́ẹ̀kejì ni 080 596 11 480. Bọ́lá àti dọ́dọ̀ yín. Ẹ ṣé olóòtú, tá bá ti wọ mọ́tò Ìkòròdú, tá bá ti bọ́lẹ̀ ní agric, kó wọ mọ́tò Gbólómù, kó cross, kó wọ mọ́tò Gbólómù, kó bọ́lẹ̀ ní ọlọ́wọ́ bus stop. Mo máa ti rí bánà mi níta ọkọ sọ pé Yeye Osunronke làwọn béèrè. Ẹ ṣé olóòtú. Ní ìbára fásitì yìí àtúnmú yẹn ń bọ̀ ní ọjọ́ mi lọ́jọ́ rẹ̀ àwọn ò ní kú ẹ̀yin ò ní kú gbogbo lọ́ọ̀dẹ ti wá kiri ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080 597807 for your event coverage. Thanks.